Hi everyone, welcome to my channel. Ǹjẹ́ ẹ lè bá wa sọ nǹkan tí wọ́n ń pè ní orí olókun tí wọ́n bá sọ pé orí olókun ẹ jọ̀ọ́ ǹjẹ́ olókun nìyẹn ni? Ẹ ṣe tán bá ní orí olókun kì í ṣe pọ́n gé orí olókun nígbà wáṣẹ̀ o ṣùgbọ́n ara àwọn ó dàbí pé mo ṣí ṣọ́ọ̀bù àwọn tó ń ta ère oríṣiríṣi nísìn ère tí mo wá ṣe ère ọlọ́fin tí mo wá ṣe tí mo nífẹ̀ẹ́ sí jù tí mo ń bọ tẹ́mi gan rọra gbé sí kọ́nà kan nínú ibi tí mo ti ń ṣiṣẹ́ òun ni orí olókun àní orí olókun ni. Ẹ ṣeun ìyá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú fún à ń gbà àkókò yín díẹ̀ ẹ jọ̀ọ́ kí wá ní àwọn nǹkan èèwọ̀ ọmọ olókun ẹni tó bá jẹ́ ẹni tó ń bọ olókun kí lè wọ̀? Ẹ ṣe àwọn èèwọ̀ tí ọmọ olókun ní àkọ́kọ́ a gbọ́dọ̀ máa ní sùúrù nítorí pé tó bá jẹ́ ọmọ olókun ó máa bínú o ìbínú wa ò dẹ̀ kì í dalẹ̀ tọ́mọ olókun bá bínú láàárọ̀ báyìí ó ní ṣé mọ̀ pé bíbélì ní pé má ṣàláì má bínú pé ṣùgbọ́n òòrùn kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ wọ̀ bá ìbínú ní inú ẹ̀ àwa gan lápá òfin yẹn mọ́jú nítorí pé òòrùn kò gbọ́dọ̀ wọ̀ bá ìbínú nínú wa ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ olókun ò gbọ́dọ̀ máa fúnra ẹ̀ máa ṣàfihàn ò dẹ̀ gbọ́dọ̀ máa ṣe bí nítorí pé àwọn tó máa gbèjẹ gan-an tó lókun tó jẹ́ olókun tó wà nú omi ara àti ẹ̀jẹ̀ tó bá bínú tán ẹni tó bá bínú sí ọ dandan ni kó máa rí wàhálà àti ìdààmú ní ojú ẹsẹ̀ kó dọlá nígbà tí wọ́n gan bá ti mọ̀ pé ọmọ báyìí ni ọ́. Ẹ ṣeun ìyá wa. Èèwọ̀ wa ni pé ká má ṣe bí a kì í ṣe burúkú. Ẹ ṣeun ìyá wa ẹ jọ̀ọ́ a tún máa ń gbọ́ ifá olókun ǹjẹ́ torí pé olókun jẹ́ ìyàwó Ọ̀rúnmìlà ni àbí báwo ni ó ti jẹ́ bẹ́ẹ̀? Ẹ ṣe ẹ wá ní ifá olókun asọ̀rọ̀dayọ̀ òun ni ẹ̀rìndínlógún tó lókun ń dá tí Ọ̀rúnmìlà bá kúrò ńlé tán tó máa ń dà ẹ̀rìndínlógún tán lówó ẹyọ fún òun ni olókun tí ó máa ń dà tó forúkọ ọmọ ẹ̀ tó fi sọ ọmọ kan ṣoṣo tó ní. Ẹ ṣeun ìyá wa ẹ jọ̀ọ́ ká tó máa lọ mo fẹ́ kí ẹ bá wa bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ káàkiri àgbáláyé nípa wípé àwọn tó bá ti rí tó ń jọmọ lórìṣà wọ́n máa ń rí wọn bíi pé àwọn kan kò ń ṣàwọn tó ń tẹ̀lé ìṣẹ̀ṣe wa àwọn tó gbẹ́lẹ́sìn wọn yìí wá wá ní ó yẹ èèyàn tó wà possessed ni àbí ẹ̀mí burúkú ń lò ẹjọba ẹ rí i pé ẹ máa rí i pé bí mo ṣe ń sọ̀rọ̀ mo ń fi bíbélì tì nítorí pé Ọlọ́run ló ní gbogbo nǹkan bíbélì gan sọ fún àwọn aláìmọ̀kan wípé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọ́n ṣe kí ni wọ́n ní ìmọ̀ ló jẹ́ kán ṣègbé àwọn aláìmọ̀kan aláìní ìmọ̀ òun ni wọ́n máa ń sọ pé olórìṣà tàbí ẹ̀dákẹ́dá tó bá ti ń ṣe nǹkan ìṣẹ̀báyé pé ẹni ègbé tàbí ẹni èṣù ni rárá o nítorí pé tẹ̀rí òfin tẹ̀rí nǹkan tí a gbọ́dọ̀ má ṣe gẹ́gẹ́ bí ọmọ omi gẹ́gẹ́ bí ọmọ olókun tẹ̀mọ̀ pé mo sọ́ọ̀sìn a kì í bà tèèyàn jẹ́ o a dẹ̀ kì í dalẹ̀ èèyàn ṣùgbọ́n àwọn èèyàn máa ń tọ́ wa gan wọ́n dẹ̀ ṣe ń ṣètò náà ni wọ́n ń kú tó òun ló jẹ́ kí ikú ọ̀dọ́ pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ gan ti fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ nípa fífi ẹnu kọ síbi tí ò yẹ kán fẹnu kọ sí.
ẹ jọ̀ọ́ báwo ẹ ǹjẹ́ lè kàn bá wa kọ orin díẹ̀ ní bí ẹ ṣe máa ń kọrin kí Olókun. Olókun ẹ ṣé. Wọ́n ní yèyé yèyé o eré ni yèyé mi ṣe ẹ mọ̀já o yèyé o àwẹ̀dẹ̀wẹ̀mọ Olókun ló lórin yẹn. Nígbà tó bá bínú fùú àwọn èèyàn máa sá bílábílá wá ní láti máa ń kọ pé yèyé yèyé o eré ni yèyé mi ṣe ẹ mọ̀já o. Olókun tó lẹ́rù á bá mi gbé Olókun tó lẹ́rù á bá wa gbé Olókun tó lẹ́rù ló lòṣùká Olókun tó lẹ́rù á bá mi gbé. Tí ó bá le tán tọmọ Olókun bá wọ̀ tún tó wòsì tó wò pé kí ni nǹkan tóun lè ṣe báyìí o ṣé wàhálà òde á wá wò pé Olókun ló lẹ́rù rẹ̀ o iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí ẹ̀yin náà lẹ máa ṣe parí ìyá mi. Òun náà fi máa ń kọ Olókun tó lẹ́rù á bá mi gbé Olókun tó lẹ́rù á bá mi gbé ìyá mi tó lẹ́rù ló lòṣùká Olókun tó lẹ́rù á bá mi gbé. ẹ jọ̀ọ́ ṣé tí wọn bá fẹ́ bọ Olókun bí ẹ ṣe wà nílé Ifẹ̀ báyìí tá a rí pé kò sókun nílé Ifẹ̀ ǹjẹ́ dandan ni pé èèyàn gbúdọ̀ lọ síbi tí òkun bá wà. ẹ ṣe ẹ̀ka rè mo láìkí ìbéèrè tẹ́ béèrè yẹn. Téèyàn bá fẹ́ bọ ẹni òrìṣà tàbí Olókun tó bá fẹ́ bọ Olókun o gbọ́dọ̀ lọ sí ibi tí òrìṣà yìí wà ibi tán ti ń bọ́ tó ṣèlú Ilé Ifẹ̀. Tó o bá lọ Èkó létí omi o lọ bọ́ ń bẹ̀ yèyé gan lè mọ̀ sí lẹ́kọ̀ọ́ mọ́ tó jẹ́ pé Amẹ́ríkà níyà mi wà tó ti ń jayé ó sì lè wà London òkun pọ̀ lọ. Mo lọ gbà tí mo bọ Olókun tán bì ó ní ìyá mo fẹ́ mọ ibi tó wà gangan ìyá ní ṣé mo lè wá pàdé òní Brazil mo ní èmi ò mọ̀ lọ́ọ́ lóyìnbó rí ó ní òun á mú ọ débẹ̀ ilé náà ti wá fún mi físà. Mo dẹ̀ lọ bẹ̀ mo lọ ṣàdúrà nídìí ní etí òkun níbẹ̀ mo ti rí ìyá gidigbe. So pé o fẹ́ lọ sétí omi láì ṣe pé o ti mọ ìdí ẹ̀ o ti ń bá sọ̀rọ̀ o ti ń yọ sí ọ lọ́sàn-án lóru o wá sọ pé o fẹ́ lọ sí etí òkun o kàn fẹ́ lọ waste time ẹni. Ibi tán ti ń bọ́ gan nígbà ìwáṣẹ̀ ibi orírun ẹ̀ ibẹ̀ ni wàá wá tó jẹ́ ìlú Ilé Ifẹ̀ tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn tó jọba lé lórí.